family tó ń ṣòṣèlú wọ́n ní mi ìṣèyàn Nàìjíríà bó dẹ̀ ṣiṣẹ́ mo wá kúnrin ẹsẹ̀ mi bó dẹ̀ wá kún ìrìn ẹsẹ̀ mi orí burúkú lẹ máa pariwo lórí social media 24 hours 24 hours 24 hours ẹ káàsán ẹ kálẹ́ ẹ káàárọ̀ níbi tí ẹ bá wà lẹ́ẹ̀kan sí èmi ni olóòtú náà the CEO of Esabod Enterprises in Republic of Ireland Esabod estate agent in Turkey ẹ ṣé mo dúpẹ́ you're welcome on board kú Sunday mo fi kọ́kọ́ kí á tó bẹ̀rẹ̀ mo di pláfọ́ọ̀mù yìí mọ́ pẹ̀lú orúkọ tí bàbá tí ọmọ tó lọ́rùn ẹ̀mí mọ́ gbogbo agbára òkùnkùn tó lóun fẹ́ tafà nínú ara nínú ẹ̀mí ni nínú ọ̀rọ̀ sísọ nínú èrò ọkàn ní kí gbogbo ọfà yín kó padà lé yín lórí ní ìlọ́po 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 kó dẹ̀ bá gbogbo ara lé yín kó dá kí gbogbo àṣàsí yín àpèta yín kó padà sí oyin lórí kó fọ́nká bí ògúlùtù gbogbo ẹni tó wà lórí pláfọ́ọ̀mù yìí mo cover you by the blood of Jesus Christ or whatever you believe in. Mo kọ́kọ́ kí àwọn ọmọ ọlọ́jọ́ ìbí mo kí yín ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Senator Jókòtádé ọmọọba tó ṣe ọjọ́ ìbí ní òní happy birthday to you ọlọ́jọ́ ìbí. Happy birthday to you, Jókòtádé. Happy birthday to you, Jókò. Happy birthday to you. We wish you many happy returns, long life and prosperity. Ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ sí. Iṣu ọmọ á jiná fún ẹ jẹ. Ìjọ́ tí iṣu ọmọ bá fà jiná fún ẹ jẹ, a ò ní fi ẹ́ ṣe àwátì wàá máa dàgbà sínú ọgbọ́n àti òye torí ọgbọ́n la fi ń lówó òye la fi ń la omi ayé já mi ní sọ pé wàá máa dàgbà sínú owó tó o bá ti ní ọpọlọ tó o bá ti ní ọgbọ́n o ti ní gbogbo ìmọ̀ ayé àti gbé agbára lé ayé a sì ti gbé wọ̀ ẹ́ pẹ̀lú. Happy birthday to you darling, enjoy yourself and send my cake. All the way nation and the Esabod nation and the Obo nation on Instagram are wishing you happy birthday. Auntie Gbemi Sola Ogundele mo kí yín ma ẹ káalẹ́ ma. Dorothy Oforia, you welcome my darling. Yeah, I hope you are ready for the day Joko lórí burúkú ni kò sí tó kàn yín. Ìjàlẹ̀ yẹn wájà lórí Facebook owó lè mi wá kà. Jẹ́ kí n sọ fún ẹ bẹ́ẹ̀ bá yọ lórí burúkú ṣé ẹlẹ́rìn retí ìgbà tí Joko tó ń bú mi. Àwọn àtẹnugànjà kẹ́kọ̀ọ́ rí burúkú lọ. Ṣé àwọn aṣọ pé tó kó ń bẹnu jà ò fẹ́ gé dànù tó pé gbogbo yín lórí Facebook yìí ìjàlẹ̀ mi tó bá ti ń jàlẹ̀ máa ń wá kiri tó ti ń ṣépèlè wá kiri lọ́wọ́ ayé yín ṣe rí bálabàla. I wish every one of you to bring out your picture. Ìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ dàbí mo sọ fún wọn ní restaurant mo lọ pàtó láwọn Nigerians wọn kún prison nílùú ìlú. I wish to visit them. I wish to visit them. They are using phones. Prisoners are using phone all over the world. I don't know about Nigeria. In UK, Ireland, they are using phone. Those in detention for one offense or the other. Those are the people that are commenting on Facebook. Because I want it before, I want it budget. They don't have any mission due to the atrocities committed by them. Majority of them are inside the prison. In America, in Canada, in South Africa, in India. Those are the people all hiding under a fake profile to comment. They are sadists. They are sadists. And yet, what they obey tó ń lo fake profile tó ń ṣépè fún ẹni tí ó mọ̀ rí. Ẹ mọ̀ pé life ayé rẹ̀ ti bàjẹ́ ó ti mọ̀ wípé òun ti dọ́kọ délé dání mọ́. Ní tó mọ̀ jẹ́ ló ti pa. Torí ẹni tó bá ní freedom, one thing I notice about Facebook is that don't get carried away. Be like me. I can't say now, I'm a public figure. I'm well known over the world. Kí n sọ pé okay, restaurant mo sọ fún Tilabis lánàá wípé restaurant mo bọ́ yóò jọ. I will let you know as a public figure coming into the shop. Ẹ tètè serve táwọn oníkáwá gbèsè ayé tiwa sílẹ̀.
If I want to follow all these appraisers, all these praises on social media, we love you, Ewe Nation, Esabod Nation, Mamewe, Tuseya, you will fall inside the pit of your enemy. Especially Yorubas. Double personalities, no one. They will be seeing you and greeting you. At the same time, they will be stabbing you at your back. But if you want to, tell about being to stage kan. Tí Ọlọ́run ti dé ẹ lọ́lá tó ti lókìkí tó ti lówó tó ti rán àwọn ọmọ táwọn ọmọ ti jáde. You don't need friends. You don't need them. Wàláì tí máa náà ṣe tọ́kì lé ní yìí pé I can try for you but I don't have time for that. But mo wá kí ni owó ló máa ná mi. At the end of the day, mi ni màá sanwó fún get together. Mo dẹ̀ mọ́ tó ń fowó ṣe. Ayé ìgbà kan tí mo náà kùnà tó kọjá. Ẹ kí n kàn sọ yí pé èèyàn ọmọ tọ́kì ẹ̀ pàdé mi ní ti Labis. Bẹ́ẹ̀ máa kún ni. Ẹ ṣàrùn ti Turkey ti Dubai náà. I don't have time for that fuck. Bí yẹn bá dúró lórí gbogbo bó ṣe máa ń sọ love you, you are the best, you are the beautiful. Èmi ò kó yẹn jẹ. How will you love me? How can you love someone that you have never seen in your life? Because just watching me on the program. You might say you love my program. You can say you love my program. That is why Tafman misconstrued into man fati ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fi máa ń bọ́ sí inú ìgbèkùn obìnrin nìyẹn with the name love. Love is so heavy. Nigeria doesn't know when to use the love. And if you say you love me, I find it very, very difficult. Even on emails. Even if you see me physically, I love you, mama. Look, man, say thank you. I can't say I love you. Do you know the weight when somebody is in love? Do you? You don't know. Or the Facebook, once a man miss you, we love you, we love you, we love you, we love you. And you have a very dirty mind. And you have a very dirty mind. Professing your love. And why people are hating you on Facebook? Meanwhile, they will be deceiving you that they love you. They want to be like you. They can never reach your position due to their laziness. They want to be like you. If you know any sad see into that anybody but that continue it be multi blocked and anybody but that nti ban sọ̀rọ̀ le lórí ó ní Yorùbá ṣe wà backward ẹ lè rí Yorùbá nation gba until when you start using your brain, until when you start to open a forum, until when you start to have a conversation. Ẹranko ní Yorùbá. You are so stubborn. Every day, Bobo was up with me. Upon I've been saying it for years. Don't come into my WhatsApp unless you want to do business with me. But you will continue coming. Èèyàn ní ìlú nation tí ó bá gbọ́ràn. Bí ẹ bá gba Yorùbá nation, á dàbí pé ẹ kọ́ Yorùbá nation sí orí yanrìn ni. Òjò sí rọ̀ ó wọ̀ yín lọ sínú òkun. Òjò rọ̀ ó wọ̀ yín lọ sínú òkun. If I can tell you so many points why you can't get Yoruba nation. Number one, Yoruba, you have to differentiate between èpè and points. Èpè causes and points. Just like people say pé èrè Yoruba nation nísìn. Ẹ máa sọ nísìn pé God forbid. God hates all that. Ọlọ́run hates gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn. Don't involve God. Use your common sense. Lọ́lọ́run ṣe fún wa ní God, ló ṣe fún wa ní brain láti fi ronú, láti fi strategize. Gànràngànràn yín ti pọ̀ jù. Gànràngànràn yín ti pọ̀ jù. They say charity begins at home. If you really want to get that Yoruba nation, start showing love to each other on social media. Start showing love to your co-Yorubas. That is why I always keep on hammering you, because I don't see any love between you. But you are all spiteful with hatred.
Yoruba are too jealous. Jealousy is your ID card. Jealousy is in your blood, in your bone marrow. When you say you're going to separate Nigeria now, modify your mind, your comments. Don't mention anybody's name on my platform, please. I'm no longer anybody that is not up to my. Is it by force? She said. Anyone, tí o bá ti wà pẹ̀lú standard mi. Basunu, can you pin a comment with Esabod, please? Because mon block is gonna be by you. Mi ti ráyè tí yín bí báyìí. Tí máa mú yín. Ilé tí ènìyàn bá kọ́ tó bá fi ìkórìíra kọ́. And you know Nigeria, you are so full of oppression. Ẹ máa ń fagídí ló gbà. Nígbà tẹ́ bá ń fagídí ló gbà tẹ́ rí pé ẹnìkan èyàn ò mí pé kẹfẹ́ ó ní Nigeria now ó ń sọ tí ẹ nìyẹn tí wọ́n bá sá ti sọ̀rọ̀ anybody tí ń bá sọ̀rọ̀ ẹgbẹ́ báyìí. Before kí èèyàn tó lè gba ìlú ẹ kọ́kọ́ wo bẹ́ẹ̀ ṣe broad sí bí skin wa ṣe dúdú ni ìwà yín dúdú. Kò sí tí ní Yorùbá bá kó jọ ó máa ń túká ni. Kò sí nǹkan tẹ́lẹ̀ kó jọ máa ń túká ni. Àfi 20% Yorùbá lọ́pọlọ ẹ̀ pé 20% nínú gbogbo bí Yorùbá ṣe broad sí 20% péré ni ó ní ọpọlọ ló ní inú mímọ́ ló dẹ̀ ní àyà àgbàṣe. Ṣé ẹ̀rẹ́ yìí 80% ó yẹ kí Fúlàní pa yín ni. Bí Fúlàní bá pa 80% ẹ̀mọ́ tó máa sọ pé 20% ó lè jẹ́ mílíọ̀nù 20% ẹ̀mọ́ yẹ Yorùbá tí wọ́n kàn ń bímọ lóṣooṣù tó ń bímọ lọ́sẹ̀ẹ̀sẹ̀ ẹ̀mọ́ yẹ Yorùbá tó wà nìyí. 20% kọ́lọ̀ kó bá wa indicate ìmọ̀ bí ọba ìmọ̀ bí olóṣèlú ìmọ̀ bí ìwọ gan wèrè tó ń wó mi àbí ìmọ̀ bí ọ̀rẹ́ gan. Ó yẹ kí Ọlọ́run kó reborn Yorùbá ni kó reform Yorùbá ni torí pé ìwà yín yìí ó ṣẹlẹ̀ láyé àwọn bàbá ńlá wa. Ó ti ṣẹlẹ̀ rí ní ayé àwọn bàbá ńlá wa. Ẹ má yẹ kọ́ ọmọ yẹn gbé yín mọ́ra o. Ẹ má yẹ kí tẹ̀má gẹ́ǹsì gbé yín mọ́ra o. Ó ti ṣẹlẹ̀ rí ní ayé àwọn bàbá ńlá wa. The same thing táwọn náà dẹ̀ ń complain gbà tó ń wà láyé náà ni wípé ìlara. Mo sọ nǹkan kan. Basunu anyway bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kí n mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ tó mú ní kẹ́ pín kankan kí lè mọ̀ èmi ni mò ń blọ́ọ̀kì náà. Ìwà táwọn bàbá ẹ kàn sọ pé láyé Awólọ́wọ̀ before kan tó bí Awólọ́wọ̀ ẹ jọ̀ọ́ mo wá bèèrè lọ́wọ́ gbogbo yín ẹni tó bá ti dárúkọ Tinubu mo ní ẹ máa blọ́ọ̀kì wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Mo wá bèèrè ara ìgbọ́n náà tẹ́ fi lè rí Yorùbá nation gbá nìyẹn. Follow my topic. If you are hating on me, hate on me, follow my message. Hate the messenger. Follow the messenger. I mean, don't follow the messenger, follow my message, okay? Topic tí bá dẹ̀ ń sọ ó ní kẹ́ react lé. Blogger shows ń bẹ̀ yẹn ni. Jẹ́ kí n pa àwọn admin mi because I don't want to read any comments. I don't want to read any comments. Jẹ́ kí n pa àwọn admin because I don't want anybody to distract me. So tí máa block wọn gan-an mi ní sọ orúkọ yín jáde. I won't pronounce your name. They can waste the time on yín. Kemi Moshood, please let me accept the admin. Let me accept my admin. And nobody should remove anybody to my pussy. Kemi Moshood. Wari notification, please accept the admin. Torí ibi tí mò ń lọ lé ní máa pọ̀ díẹ̀. Mo ti ráàdì Kemi Moshood lọ accept.
then to went my face because I want to concentrate. Me, I don't want to read any comments. And I don't want anyone to distract me. Kemi Moshood. Faith Okudayi, accept the admin. Ìjọba pick àwọn kan ń bẹ̀ yẹn. Faith, ẹ wo notification yìí. Tẹ́ bá dẹ̀ ti accept ẹ bá mi sọ pé ẹ ti wọlé. Faith Okudayi, accept the admin. Yẹ ká máa continue lọ. Fún mi Marcus, accept the admin. Torí mo sọ pé tí admin bá ń bẹ compare wọn ò dé dá mi lóhùn. Ebi ò dẹ̀ ráyè àgbọ̀n di ẹ̀sìn àkúgbọ́ àkú fún ara wa ń sálárì ìfẹ́ la fi ń bára wa ṣe ọjọ́ òyìnbó sí lè mí. Fún mi Marcus, accept the admin. Ìyá àgbà ń tara yín. Don't be distracted with who is mentioned Tinubu now. You're supposed to be blocked. So they don't mention Tinubu here. If I'm talking about Tinubu, make sure you mention Tinubu. What are you writing on my angel saying there was this Yoruba guy who was owing his friend some money. Fuck off. Gbogbo yín tẹ́ ń wá sínú inbox mi pé wọ́n jẹ yín lówó nílé ayé yín. Ẹ má gbà wọ́n ṣẹ́ rádaràda wá bá mi. Iṣẹ́ public figure mo máa ń ṣe. There are loads of bloggers ẹ kọ lórí DM tẹni wọ́n gbà yín kẹ́ ẹ kó rí burúkú yín lọ pé kó tó gbà yín dànù. Ẹ bá gbèsè àwọn ọ̀rẹ́ pé wá bá mi. Àwọn no names, I don't do no names. The same thing mi àwọn haters mi lè àṣà àwọn nìyẹn. The same thing má jẹ yín lówó wọ́n jẹ yín lówó tẹ̀ wá sínú Instagram yẹn ṣí èrè ni. Ẹ wojú o èmi ṣiṣẹ́ rádaràda ni. Èmi ò ṣiṣẹ́ rádaràda. There's lots of bloggers on social media. Go to them. Don't come to me pẹ̀lú iṣẹ́ rádaràda. Ẹ gbéṣẹ́ olóṣèlú wá. Ẹ gbéṣẹ́ àwọn ọba wá. Ẹ gbéṣẹ́ àwọn yàngẹ̀gà yìí mama. Ẹ àwọn kan gba 3 million lọ́wọ́ yín. Kí ló fẹ́ forí burúkú? Kí ló fẹ́ fa orí burúkú? Ẹ ń ṣe èrè ni. Abẹ́rò pé ṣé ẹ lè lọ bá leader ìkejì kẹ́kọ̀ọ́ gbéṣẹ́ rádaràda fún. Ẹ ń ṣe èrè ní tó kó mú bá yín ṣeré lórí social media. Kí ló fẹ́ fọ́ọ̀ṣì? Ìwọ tó comment lórí Instagram ló mú mi rántí ẹ pọ̀tẹ́ wá sínú DM àkàn show about 4 people wọ́n gbà yín kí n bá yín ṣe show yẹn kò ní jẹ́ ìyá láyà yín. Ọmọ wojú o ẹ mọ wojú o I'm not a newbie blogger. Cardwell ò ní ìwé ẹ̀kọ́. Tema James might be a fake account. And you know, if possible, just ignore the person. Don't come, Mama, forgive me. You can forgive me. Just ignore. I can't forgive you, Tema James. I don't talk to a fake profile. I don't talk or befriend a fake profile. Mo speaker kan tó ti bú mi mo gbà padà mo mojú wọn ni. Esabod iṣẹ́ ti yàtọ̀. Wọ́n gbọ́ lọ́wọ́ yín ẹnìkan gba 30 million lọ́wọ́ kí ló kọ́ mi pẹ̀lú orí burúkú yẹn bá gbà yín. We have thousands of bloggers. Awarded blogger ló ń sọ̀rọ̀ mọ́mí I didn't see any notification. Báwo lo ṣe rí? Jẹ́ wọn tó ti wọlé wo bí notification ẹ̀. Àbí mi ò click admin jẹ́ kí n tún check again. Bí àmì mo kàn click ẹ̀ lókè mi. Ẹ pọ̀ gan. Wọ́n tó máa gbowó lọ́wọ́ ẹ̀. If you want me to do, you talk too much, don't need to abuse. Kọ́rí burúkú lọ lòṣì fake profile block. I don't have time for fake profile kẹ́kọ̀ọ́ ṣì lọ. You can't do without watching. Ṣé kò tẹ́yìn lọ́rùn ni they are playing me bí tó ti ń ṣe pé lọ́wọ́lọ́wọ́. Èpè lámì ò dẹ̀ má gbọ́n rìn. Èpè lámì ò má gbọ́n rìn náà. Kí ló fọ́ fóṣì? Ẹ lè jọ kẹ́ ẹ wojú. Ó ní náà ó ní Faith Okudayi ìsàdẹ̀ Kẹ́mi Moshood added. Ó ní náà ó wọlé náà. Àjọ wà lórí social media ajákẹ́lẹ́gbẹ́ mẹ́gbẹ́ o. Ajákẹ́lẹ́gbẹ́ yín kó mẹ́gbẹ́ o. Mo sì sákù yín o. Torí pé àjá láti fàyìn bẹ́ẹ̀ ṣe ṣoríire but mo rí pé ojú kan náà
admin is active already ma. O ṣe jàre Judy Queen. O ṣe wọ́n ti wọlé now. Kẹ́mi Moshood ti wọlé tí ò bá rí. Kẹ́mi Moshood wọ́n máa bá ṣe yẹn lọ. O nìyí ìwọ tó sọ pé ti wọlé pending fún mi Marcus pending Faith Okudaye pending ẹ lọ wo notification yín. Ẹ jẹ́ kẹ́lẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ nígbà tí mi ò ní nǹkan kan tí wọ́n sórí social media mò ń gbé pé ẹ jẹ́ ká lọ sínú ògo ẹ dẹ̀ ká kúpọ̀ ẹ̀ lọ ẹ jẹ́ kẹ́lẹ́ mi dẹ̀ ti lọ́mọ yín lọ mo ti lọ sínú ògo ìgbéraga ti dé o bó bá wù yín kẹ́tẹ́lé mi lọ sínú ògo ṣá máa wá sọ́dọ̀ mi tálákà máa níyà mo ní wọn bí owó mọ́yàn jọta wálé ayé ìhòòhò la wá mú nǹkan kan wá sí ni mú nǹkan kan lọ èèyàn ń ṣiṣẹ́ gbówó ni omi pé pẹ́rẹ́ǹtì ẹ gbọ́dọ̀ lò ó fámílì ògùn wọ́n yàn lọ́wọ́. You're so useless motherfucker bastard. Iṣẹ́ ti yàtọ̀ èmi ò ń gbà àwọn iṣẹ́ kéékèèké iṣẹ́ ńláńlá tí mo ní mò ń gbà gan mi ń gbà kọ́bọ̀ lórí ẹ̀ ṣé ní tí mo fẹ́ blog ọ̀gá bá ṣọ́ba máa fún mi lówó ni no not at all. But level ti change tó bá wú ìkẹyìn náà wá pọ̀ wọ́n níta ní ọmọ bàbá tálá máa gbé gun ẹṣin ẹbíra yín léèrè tó bá sọ pé bí wọ́n pé ìgbéraga dé wọ́n ní ọmọ bàbá tálá máa gbé gun ẹṣin tí ò ní sọ́pàkọ́ nù torí ẹ̀ tí lówó lè ṣe rò pé yàn ṣe ìgbéraga kọ́ tọ́lọ́run bá ti ṣe nǹkan fún èèyàn mo ti ní class ni you have me pàjọ wà lórí social media tó bá comment orí burúkú síbi you are free to say anything about me on your platform if you come here I just block you off you don't belong to my circle man. Bí mo ṣe ń sọ lọ Yoruba nation I will give you some points. wọ́n ní àwọn package kan fún yín tí mi ò ní sọ because I don't want to get involved tèmi ni wípé nobody I say nobody should be stopping people from talking about Yoruba nation or whatever. It's part of your stupidity because you don't want to accept any critics opponents dẹ̀ ti believe pé láyé yìí wípé left and right ó dàbí bó ṣe ń show ní ìsìn mo ní kó máa block àwọn tí ò bá like show mi wọ́n fún mi ní critics I don't want to be exchanging words with them I block them off. Billy ayé tó ń kọ yẹn ó normal if kan ti bá ń run program tí positive comments bá pọ̀ jù ń bẹ̀ thank you di dami lọ́lá abidoye olùsìnà ẹ̀yàn ọmọ Nàìjíríà mo ní kẹ́yẹ́ máa wá sọ́dọ̀ mi mọ́ sórí ìwọ tó test mi tó test tó ní mommy help you are in darkness inú darkness yẹn ló máa kú sí ó ní rọ́nà àbáyọ. Mommy help me you are in life darkness darkness yẹn ló máa kú sí if you keep on coming into my WhatsApp orí burúkú ló máa bá yé yín gẹ wọ́n ò wà ní kú ò ní rí darkness yẹn o but yóò mọ tẹ̀lé ọ ní gbogbo ọ̀nà rẹ ni because when you are evading someone's privacy after warning you that I don't like this thing don't come into my WhatsApp òruwa ni mommy help you are in darkness darkness yẹn ló máa kú sí o. 419 ẹ̀dẹ̀ ní ẹ fọ́tò ní fọ́tò lolo this is your phone number fọ́tò lolo wàláì bọ́ fọ́n kándu kò ní eradicate darkness ó mọ̀ já sínú kòtò ni for coming inside my WhatsApp ebi mo bí ẹ tó lò wà nínú darkness let me know when I can call you no one to talk to ikú òjijì ló máa tún pa ẹ́ it's like you are there to annoy me I'm sure you are hearing me ẹ rí pé kò ní gbé o ẹ rí pé 419 ni kò ní gbé o ẹ máa wo kò ní gbé o ẹ kẹ́balẹ̀ mọ̀ pé ń gbọ́ mi o tó bá gbé kò sí lórí live chat ni you do this thing intentionally then you say you want to get Yoruba nation darkness yẹn ló máa kú sí o darkness yẹn ló máa kú sí for coming to my WhatsApp o ní rọ́nà àbáyọ block ẹni olórí burúkú ọmọ òṣì ó wà ní darkness ṣé mi ń ta candle ni àbí mò ń tó gùṣọ̀ ní olórí burúkú ẹ̀yin lazy youths ó wà nínú darkness ló tó wá ní pé what can I call you ṣé mo announce pé ẹ pè mí tẹ́ bá wà nínú darkness bọ́n fún ọ ló gùṣọ̀ gan iná ò ní ràn inú òkùnkùn ló máa kú sí though if you come on my WhatsApp
except you want to do business with me. Ẹ máa ṣe orí burúkú tẹ́ máa fi kú ni. Wọ́n ti ṣépè àgbé kẹ́ máa ṣàgbé kiri. Ẹ̀yin bẹ́gibẹ́gi olórí burúkú. Wọ́n ti fi yín ṣe yín kẹ́ máa tọrọ owó kiri. Bàtí wọ́n tẹ̀ tó máa ṣépè fún rẹ̀ ó ló wà ní darkness. Ó ní kò ní darkness yẹn. Ó ní bí ìtún gbọ́rú yẹn rí. Kéèyàn wà ní òun wà nínú òkùnkùn. Èmi ṣé mò ń ta gamebode ni? Àbí mò ń tó gùsọ̀ lọ́gẹ́ àbá? Ìyẹn rádaràda yìí. You're so annoying, Yorubas. You motherfuckers, lazy youths. Owó ni darkness ó pè mí ní kí n lè ra torchlight àti battery fún kọ́yìn. Ẹgbọ́n náà kí ló dé tẹ̀yin Yorùbá ṣe ní ojú títí àti máa tọrọ owó náà. Ṣé ẹ rí gbogbo àwọn kéékèèké lórí Instagram tó ń tajà ni? Àwọn tí ò dẹ̀ ní owó láti tajà wọ́n ń ṣe comedy. Wọ́n ń ṣe comedy. If you don't make it on social media, you can never make it unless you have a physical cash to start your business, maybe by getting a shop in Nigeria. You don't have any excuse to call yourself a beggar on social media. Olórí burúkú corporate olè beggar nìyí. Ibo ni wọ́n ti wá pẹ̀lú kí olórí burúkú japa. Olórí burúkú beggars nìyí. If it's not pissing other Mauritania nìkan náà comments ibi show ẹnìkan lánàá wọ́n fún 500 naira òun fẹ́ fi ra ògì fáwọn ọmọ òun ikú òjijì ni ó pa yín. Ìwọ tó sọ pé pọ̀ inú òkùnkùn ni wọ́n ní òun mọ̀ já sí. Báwo ló ṣe ní fún wọn lépè? I've been saying don't come into my WhatsApp for the 5-6 years. Èpè ń já yín. It's just like ilé onílé tó kọ́ tó fi fẹ́ǹsì sí ẹ̀ ń fò wọ́bẹ̀. Onílé ni ẹ má fò wá sílé òun. Èpè lẹ́ máa gbà náà. Orí social media lẹ ti ń wò mí. Gbogbo messages ni mò ń kà lórí social media. Ètí máa dá mo ti reply àwọn kan lẹ́nìí. I will show you all the messages. Social media bí torí yín ti dàrú ẹ̀yin Yorùbá. Social media lẹ ti pàdé mi. Wọ́n dẹ̀ ṣe inbox sínú social media. Níbo mo ti pa náà. Wọ́n ṣe inbox messenger. Social láti pàdé kì í ṣe iléeṣẹ́ láti pàdé. Ọ́fíìsì mi ni WhatsApp mi. Ọ́fíìsì mi ni WhatsApp mi wà fún. Ìwọ tó mọ̀ pé wá bá mi. So you people on Instagram 300 and something join me on Esabod official page back up. But you link it because this one we hand now. Let me hand it. Oh, Emma Bolo get this off. Shall was only Facebook on ejo. Obole yin wa fun. Tabama ti ka body. Ma ti ka body fun yin. Anyway, but my join his official page. Me like my will be my to mama get can lose concentration. Share kilo de ti gbogbo Facebook en pariwo ki han monu. Instagram no ham money gba money save account number ele gba money Facebook account number money mi o ń gbowó lórí social media mo ń tajà ni be so cherry you wèrè tẹ́ǹtì torí owó máa ṣe ṣáàtì gbogbo ẹ̀ ṣáàrí you can ham more money mi ò dá wọn lóhùn wọn ti kọ kíní ti pẹ́ mi dá wọn lóhùn mi ò lè ham money social media wọn pẹ́ gbé page mi lọ wọn pẹ́ gbé page mi lọ ṣóyè yín ebi ò ham money ebi ò pa mí mi ò ń ṣe bẹ́gibẹ́gi orí social media ẹ mọ̀ pé ham money yẹn báyìí ó máa ń kó sí wọn lórí wọn ṣe máa ń jáde every second lórí sísì tó ń fún wọn nígbà tí mo níṣẹ́ lọ́wọ́ mo ní mo jẹ́ CEO maxuba CEO ní ẹ̀nà fún mi ní respect na including YouTube I don't have any money I don't fucking need it bó ti pọ̀. ẹ̀yin admin yẹn ṣe tó àbí báwo ni Àjọkẹ́ Ọmọwùmí ìyálájẹ ewé nation original Ìyá Ìbàdàn kìkì owó àárín gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn èmi ò rò kó máa lọ sí orí Instagram jàre torí tí mo dẹ̀ ṣe ń lọ nípa ọ̀pọ̀lọpọ̀ láwọn ò sí lórí Facebook ok mo ti wà lórí backup page Esabod backup page láwọn ò sí lórí kìíní yẹ kí n fún wọn jẹ́ ń bẹ̀. ẹ̀yin ọmọ ewé I'm in love oh my God I'm in love
Please, do you still stand? Block. Now, must stop shouting Yoruba, face the person who follow you. Ikú òjijì ni ó pa ẹ́. Olórí burúkú, ó ṣorí polo bí àmúkú ọsàn. Olórí gídígbò bí ẹyẹ àgbìgbò. Bẹ́ẹ̀ bá ya wèrè ni mò ń sọ Yorùbá lẹ́nu ẹni pé kó má sọ̀rọ̀ Yorùbá, wèrè kò ní dá fún yàrá yà yín. Mi tí ìfẹ́ wá sórí Instagram Ọlọ́run, ẹ mọ̀ pé wọ́n máa ń bú wọn lórí Facebook gan, mi dẹ̀ fẹ́ kọ́ kórí burúkú ràn yín lórí Instagram. Oh. No. Anyway, ẹ̀yin kọ́ mò ń bá wí lórí Instagram ṣòye yìí, wọ́n ti wà lórí Esabod, ẹ káàbọ̀ sórí Esabod spiritual page backup. Bí mo mọ̀ pé ẹ̀yin ò láìkì kán máa ṣe pé ẹ mọ̀ pé ọmọ èpè ní ẹ̀yin náà máa ń sọ pé Facebook ilé èpè ni ẹ gẹ́ ń fún wọn. But ẹ̀yin ẹ kàn máa ranjú mọ́ ẹ máa wò bò mí bóri tẹ́tún ti ń kọ́ ní ìsìn bàǹtẹ́ òbò yìí tó ṣe gbogbo tó ṣe lórí Facebook kò ṣe àwọn ẹ̀rí bàǹtẹ́ òbò àwọn ti bẹ̀rẹ̀ bàǹtẹ́ òbò àwọn ti bẹ̀rẹ̀ òbò lẹ́sẹ̀kẹsẹ̀ òbò ní gbogbo àdó àwọn ni pé kí n ṣí òbò fún wọn. So therefore ìtí mo fẹ́ sọ fún yín nìyẹn. Number one, Yoruba nation ẹ kì í gbọ́ràn. Okay, never mind, they are blocked. Okay. Ṣé ẹ ti wà ń bẹ̀? So that kí n wà wọ́n ti máa block lórí Instagram náà tán tẹ bá ta fèlè ṣàgbálẹ̀. I'm in love. Instagram people, I'm in love. I'm stuck between two men. I'm in love. Mi mọ́ tó ṣe wọ́n mọ́mí mi èkéde tí mo mọ́mí mi ẹ̀ẹ́dógbó arúgbó ru ni mo sì máa dárúkọ yìí ní iṣẹ́ ẹ̀ẹ́dógbó arúgbó ni irú ni ẹ̀ẹ́dẹ́ ó bọ̀ àwa ládébà tó bò ń bẹ̀ yẹn bó yẹ kó ní Facebook ó lò sí ni wọ́n ṣe lórí àwọn majority àwọn tó wà lórí Facebook gẹ́gẹ́ àwọn old school àwọn tó wà ní prison Libya wọ́n wà ní prison ní Turkey èpè ló ń jẹ wọn lórí kìnní ó ní màmí no mind báwo ni ọtọ fẹ́mísì wọn wọ́n ní àwọn ìṣẹ̀rí àwọn tí ń kí mi pé olóṣì ni wọ́n màmá ẹ pa Facebook ẹ pa official bombs àmì ẹ má dá wọn lọ ẹ ṣáà máa gbẹ́jẹ́ ká máa lálé wọn lórí Facebook ọmọ àlè ni wọ́n. Kẹ́ bí mo ṣe ń sọ lọ you are full of hatred jealousy ẹ tẹ̀ máa gbọ́dọ̀ tẹ́ bá wá ṣe Yorùbá nation tá àti ẹ̀ wá ń pariwo yìí gan. Tí màmá ra mọ́tò tuntun àbí tí mo kọ́ lẹ́sẹ̀gbẹ̀ yín ẹ mọ̀mọ́ jowú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ ló kó bá mi ní town council pé kán wọlé yẹn iṣẹ́ Yorùbá ò mọ̀ dà Yorùbá ń ṣe ìran rẹ̀ wọ́n ẹ̀ ń ṣe ìran rẹ̀ lọ́lọ́run ṣe kọ́ pé gbogbo all over the world ẹ̀yin lẹ́sìn jìyà gbé nílùú òyìnbó gan awọ ẹ̀yìn òyìnbó á sọ fún yín pé òun fẹ́ gba wọn Ìgbò wọn á gbà síṣẹ́ wọn á gba Haúsá síṣẹ́ wọn ò fún Yorùbá ń ṣe tálẹ̀ ẹ̀ṣẹ̀ náà táyé yín fi arí báyìí Yorùbá lóbi kankan ẹ tún ṣe Yorùbá nation yìí gan ìpìlẹ̀ iṣẹ́ ní gbogbo ìgbà yìí tó wá dùn mí jù tẹ́ fi tún fi lè rí Yorùbá nation gbà ó dìjọ́ tẹ́ bá accept critics èmi lè máa accept critics I'm a blogger Facebook dẹ́ fi blocking mo ṣe wò pé anybody can flag me gbogbo àwọn tó máa ń ṣépè fún àwọn tó máa ń flag wọn orí yín àtọmọ yín ló ń lọ Facebook fi flagging sí I don't flag people I'm just talking. So yẹ̀yìn are you listening? Wetin you dey teach us in this platform ṣe ti block ẹ ikú òjijì mò ń kó ẹ bó ṣe máa lọ bó sẹ́nu trailer kó kú dànù. There are so many elements tí ó lè jẹ́ kẹ́ ẹ rí Yorùbá nation gbà. Okay, kí ni wọ́n máa ń pè ní United Nations? Kí ni wọ́n máa ń pè ní conference tó máa ń lọ ń ṣe ní abroad every time? Wọ́n máa ń ṣe conference. Okay, kí ni wọ́n pè ní House of the Assembly? Kí ni wọ́n pè ní House of Parliament nílùú òyìnbó? Ibẹ̀ yẹn wọ́n máa ń ṣe àríyànjiyàn ni. Even the way I'm chatting with you, let's say the police are watching me. If there is no negative comment, they won't trust me. Did you get that? If there is no negativity or any derogatory comments, they will call me a joker. This world entirely, as is global, is full of critics and positives.
You pick from the critics. You pick up from the critics. Ó dàbí pé kí n ní restaurant ní ìsìn. Table tí mo gbé sí restaurant mi mọ̀ pé ó yẹ kí n tẹ́ aṣọ lé. Àwọn kan wá sọ lórí Facebook pé look at our restaurant, very dirty table, kò tiẹ̀ lè tẹ́ aṣọ lé table yẹn. You use your enemies' critics to build your empire. You use their critics to mold yourself like a potter. But that is not of Yoruba nation. Fẹ́ blocking ọ̀kan bíbá. Kílé tó ń sá lọ tó ń sá bọ̀. Talantolo. Àwọn elements of truth tí máa sọ fún yín lẹ́yìn.